Iyabo Ojo ti dá Baba Ìjẹsà lóhùn o lórí ìntàfíù ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú gbajúmọ̀ òṣèré agbóhùnsáfẹ́fẹ́ ìyẹn Bíọ́lá. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ìfọ̀rọ̀wérọ̀ tí Bíọ́lá ṣe pẹ̀lú Baba Ìjẹsà lórí ètò rẹ̀ ló ti diranto tóníkálukú wá ń sọ èrò àti ìwòye tiwọn lórí àwọn ọ̀rọ̀ tí Baba Ìjẹsà lórí àwọn ọ̀rọ̀ tó sọ, àwọn àṣírí tó tú lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí tó sọ di èrò ẹ̀wọ̀n bíi ọdún bíi méjì sẹ́yìn. Kí wàá ní Iyabo Ojo sọ? Kí làwọn èèyàn wí? Kí ni ìwòye àti èrò àwọn èèyàn lórí àwọn ọ̀rọ̀ tí Baba Ìjẹsà sọ lórí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Abiola? Ẹ jẹ́ ká mú wá fún yín, kájọ wò kájọ gbọ́. Gẹ́gẹ́ bí èsì tí Iyabo Ojo tí ó dá padà fún Baba Ìjẹsà lórí àwọn ọ̀rọ̀ tó sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí. Iyabo Ojo ní, I honestly have no problem with you, Baba Ìjẹsà, telling your side of the story, but take this as a notice to cease and desist from using my children as your cheap bait. It won't fly. My kids have always had my nannies or my late mom with them, and they were never alone. At my former business place in Ilupeju, I had multiple staff, including stylists, sales reps, and apprentices. So it is unlikely I have been the one running errands. I can send a worker if needed. I'm okay with you sharing your story, but don't mislead the public with false claims about my case. You are a senior colleague, no more to it. However, that 40 years old girl was a minor, and sexual assault is never okay. It is a crime. You should show some remorse. The court found you guilty based on evidence. So please don't drag my case into this. Stop mentioning their names, else I will direct my counsel to serve you appropriate papers. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Iyabo Ojo tó fi dá Baba Ìjẹsà lóhùn lórí àwọn ọ̀rọ̀ tó ń sọ. Gẹ́gẹ́ bí Iyabo Ojo ṣe sọ ní àtúpalẹ̀ ọ̀rọ̀, Iyabo Ojo ń jẹ́ kó yé Baba Ìjẹsà wípé kò sí ohun tó burú bí Baba Ìjẹsà bó ṣe ń sọ ohun tó mọ̀, ohun tó rí, ipa títí ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí, àti pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú Baba Ìjẹsà lórí àwọn interview tó ń ṣe káàkiri. Ó ní ṣùgbọ́n ohun tó òun ò lè gbà ò ní kí Baba Ìjẹsà kó máa dárúkọ àwọn ọmọ òun lórí àwọn ọ̀rọ̀ tó bá ń sọ lórí àwọn interview tó bá ń ṣe káàkiri, àti pé bó ṣe ń sọ wípé òun ò náà ní ọmọ, òun ò kétà fọmọ, òun ò tọ́jú ọmọ òun, pé irọ́ pátá ni o, wípé òun lè jẹ́ obìnrin tó máa ń gbìyànjú káàkiri lóòótọ́, ṣùgbọ́n òun ní àwọn alámòójútó tí wọ́n bò ń mójútó àwọn ọmọ àwọn. Ó ní kí Baba Ìjẹsà kó dẹ́kun o láti máa dárúkọ àwọn ọmọ òun nínú àwọn ọ̀rọ̀ tí ó bá ń sọ káàkiri. Gẹ́gẹ́ bí Iyabo Ojo bó ṣe sọ. Iyabo Ojo mẹ́nu bà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Baba Ìjẹsà tí ó sọ dèrò ẹ̀wọ̀n nípa pé ó ṣàṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 14. Iyabo Ojo jẹ́ kó yé Baba Ìjẹsà wípé aburú ni, ẹ̀ṣẹ̀ sí ni lábẹ́ òfin kéèyàn ó ṣàṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 14, pé ilé ẹjọ́ sì rí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Baba Ìjẹsà orí gẹ́gẹ́ bíi pé Baba Ìjẹsà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n sì rí àwọn ẹ̀rí tó dájú láti fi gbé lẹ́sẹ̀, léyìí tó mú kí Baba Ìjẹsà kó lọ ṣe ẹ̀wọ̀n. Ó ní kí wá ló dé tí Baba Ìjẹsà tó fẹ́ máa sọ ìsọkúsọ káàkiri ìgboro. Tí Baba Ìjẹsà bá dẹ́kun láti máa sọ ìsọkúsọ nípa àwọn tàbí nípa àwọn ọmọ òun, tàbí láti máa parọ́ eléyìí tí kò bò, pé wọ́n sọ fún àwọn agbẹjọ́rò òun o pé kí wọ́n pe Baba Ìjẹsà lẹ́jọ́. Gẹ́gẹ́ bí Iyabo Ojo bó ṣe fi dá padà fún Baba Ìjẹsà
lórí àwọn ọ̀rọ̀ tí Baba Ìjẹ ń sọ káàkiri orí interview tí ó ń ṣe. Èyí táwọn èèyàn wá ń wí, táwọn èèyàn wá ń sọ lórí interview tí Biola tí ó ṣe fún Baba Ìjẹsà ò ní wípé kò yẹ kí Biola kò yẹ kí ó kàn tiẹ̀ gbìyànjú láti máa ṣe interview fún Baba Ìjẹsà lásìkò yìí. Tó bá kàn tiẹ̀ á fẹ́ ṣe interview, kò yẹ kí ó jẹ́ kí Baba Ìjẹsà kó máa mẹ́nu bà àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí, pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó rán Baba Ìjẹsà lọ sí ọgbà ẹ̀wọ̀n. Pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lèèyàn máa ń bíyàn, kì í ṣe gbogbo èèyàn náà lèèyàn máa ń gbé wá sórí ètò láti wá máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ látàrí wípé a fẹ́ ṣètò, a fẹ́ gbàlejò wá, a sì fẹ́ káwọn èèyàn ó gbọ́ wa, kán wò wá. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n sọwọ́. Bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n ń sọ wípé kò sí ní tó burú pé Baba Ìjẹsà wá sórí program, kò sí ní tó burú pé Biola ó pe Baba Ìjẹsà, ó ń fi ọ̀rọ̀ wá Baba Ìjẹsà lẹ́nu wò láti sọ ohun tí wọ́n mọ̀, ohun tí wọ́n rí lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí Baba Ìjẹsà, wípé iṣẹ́ Biola ò ní Biola ń ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé mo máa ń sọ lórí ìkànnì yìí pé ojú kì í papọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀, ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀, la fi máa ń wo ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ láwùjọ. Ìwòye ò kì í papọ̀, ojú tèmi fi lè wò lè yàtọ̀ sí tiyín, ojú tẹ́yin fi lè wò lè yàtọ̀ sí tẹlòmíì. Bọ́ba Elédùmarè bó ṣe fi dá ilé ayé nìyẹn, torí pé Ọlọ́run ò dá wa bákan náà. Bẹ́ẹ̀ ni n tó bá sì kọjú sẹ́nìkan a máa kọ̀yìn sẹ́lòmíì nígbà míì lórí àwọn ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ eléyìí tó bá ń ṣẹlẹ̀ ní ìlú. Kí wá làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ? Gẹ́gẹ́ bí Ọdẹ́lẹ̀yẹ Fọláṣadé bó ṣe fi ṣọwọ́ sí wa. Ọdẹ́lẹ̀yẹ Fọláṣadé ní "She is human being. Even our maker does not satisfy some ungrateful people. So some will not give her good recognition, but I'm honored her for what God is using her for, making smile on many people." Olúkúnlé Ọmọlé wọ́n ní "Opinions and realities are not siblings. I have watched the interview several times and I can confidently say that your presentations are consistently professional and your interviewing style exceptional." Mo gbé kúdòsì fún ẹ. Ẹlòmíì ní "Is he a content creator, analyst, foundation, or what is your podcast for?" Wọ́n ń bi Abiola léèrè ọ̀rọ̀. Akínọlá Kẹ́mi Àṣàkẹ́ wọ́n ní "Professionalism over what people will say. One thing people don't know is that even if the person is a hire killer or armed robber that has finished serving his term in jail, podcaster, broadcasters, journalists, or on-air personality will interview you, but they won't take side or judge. Gentlemen of the press, no be so." Gẹ́gẹ́ bí Mrs. Akínọlá Kẹ́mi Àṣàkẹ́ Akéwì bí wọ́n ṣe sọ tiwọn nìyẹn. Azeez Aliu wọ́n ní "The rules of journalism cover Biola. She has right to interview anybody she like and Baba Ìjẹsà has right to interview." Olúbùkọ́lá Helen wọ́n ní "Abiola alábíàmọ òótọ́ ọ̀rọ̀ adúró tini lọ́jọ́ gbogbo, lọ́jọ́ ogun le. I personally like the way you are putting smile on people's face. You are unstoppable." Okay. I am Taiwo Akanbi. Wọ́n ní "She is simply doing her job. Our platform is not meant to please everyone. It is meant to create an environment where different sides of life, the ups and downs, can be discussed. You expect her to condemn Baba Ìjẹsà and you expect her to praise the other side." Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn òun náà lẹ́gbọ́ tí a mú wá fún yín yẹn.
Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni èrò àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ yìí? Ṣé n tó burú ni bí Baba Ìjẹ̀ṣà bó ṣe ń sọ ohun tó mọ̀, ohun tó rí, ìhà títọ̀dọ̀ tiẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí tó sọ di èrò ọgbà ẹ̀wọ̀n? Àbí sábúrú ni kí sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè kí wọ́n ṣiṣẹ́ wọn? Àbí kí gan ni àwọn ìbéèrè tí ó burú nínú àwọn ìbéèrè tí Bíọ́lá tí ó ń bi Baba Ìjẹ̀ṣà léèrè? Ẹ jẹ́ ká mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà ó, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni o, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀, kí ẹ sì bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ẹ já dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́ ohun tí wọ́n ní fún wa. Otasansan Media, as in promoting businesses and brands through audiovisual jingle production, documentary, casting, writing, and advertising. Otasansan is the best plug for organizations, companies, business owners, and individuals who want to make their dream known to public. Connect to Otasansan Media International now. Visit us at 2nd floor at IGSO Raj House, Isaliabri, Ikoyi, Osun State, Nigeria. WhatsApp line +234 706 3291779. Otasansan Media International, promoting businesses and brands. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Aba International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tán síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjẹ́ wọ́n tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tá a mọ̀ sí oyún ìju, ikùnrin gbẹ̀lú yìí. Wọ́n á máa rò bóyá ó máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn ló jẹ́ ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Aba International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀káwa tó wà ní Asurat Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Aba International Limited.
Health is wealth. With care, God heals.